ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ fún òní lẹ́ẹ̀kan sí i. Ẹ̀yin tí ètò yìí bá kọ́kọ́ dé sí ojú móhùnmáwòrán yín àti etí gbọ́ yín fún ìgbà àkọ́kọ́, yóò jẹ́ ayọ̀ ọkàn mi wípé kí ẹ bá tẹ bọ́tìnì pupa tó ń bẹ ní ìsàlẹ̀ ohun tí ẹ fi ń wò wá tí ẹ sì fi ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Èyí ni ó fún yín láǹfààní láti lè jẹ́ kẹ́ ẹ máa jẹ́ alábàápín ohun tí Ọlọ́run ní fún ayé yín, fún ìdílé yín, fún iṣẹ́ yín ní gbogbo ìgbà àti gbogbo àkókò tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti ń jáde láti ilé amóhùnmáwòrán ti Seed of Life Television. Yóò sì dára fún ibẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀. Ẹ má sì gbàgbé aago náà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bákan náà. Èyí ni aago tí mo rán ni létí nígbà tí ètò bá ti dé orí ìtàkùn ayélujára bí ajere. Èyí ni yóò mọ̀ rán létí wípé ètò kan ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ amóhùnmáwòrán ti Seed of Life Television. Yóò sì dára fún yín bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀. Orúkọ mi náà ni Ọlálékan Matthew Ọ̀jẹ́payọ̀ láti ìjọ onítẹ̀bọmi Divine Presence Baptist Church Àgbà ọmọ ní Àpáta ní ilẹ̀ Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ jẹ́ kí a gbàdúrà bí a ti fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run tí gbogbo agbára àti láyé lọ́run ń bẹ lọ́wọ́ rẹ̀. Ó tó àkókò láti wo ọ̀rọ̀ yín. Ọlọ́run ẹ rán ọ̀rọ̀ yín sí wa. Ẹ bá wa sọ̀rọ̀. Lópin ọ̀rọ̀ yín kí ayé wa kó má ṣe wà bákan náà mọ́. Kí a di alábùkún fún, kí ògo kó sì jẹ́ ti ẹ̀yin Ọlọ́run ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ní àkókò yìí mo fẹ́ kà fún wa láti inú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé ìyìnrere ti Jésù Kristi tí a ti ọwọ́ Jòhánù kọ. Jòhánù orí 2 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 11. Ìwé Jòhánù orí 2 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 11. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí wípé ní ọjọ́ kẹta a sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà àti Gálílì. Ìyá Jésù ń bẹ níbẹ̀. A sì pè Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún wọn pé wọn kò ní wáìnì mọ́. Jésù wí fún wọn pé kí ní ṣe tèmi tìrẹ obìnrin yìí? Wákàtí mi kò tíì dé. Ìyá rẹ̀ sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ohunkóhun tí ó bá wí fún yín ẹ ṣe é. Ìkòkò òkúta omi 6 ni a sì gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ìwẹ̀nùmọ́ àwọn Júù. Ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó ìwọ̀n ládùúgbò 2 tàbí 3. Jésù wí fún wọn pé ẹ pọn omi kún ìkòkò wọn nì. Wọ́n sì kún wọn títí dé etí. Ó sì wí fún wọn pé ẹ bù ú jáde ní ìsinsìnyí kí ẹ sì gbé tọ̀ olórí aláṣẹ lọ. Wọ́n sì gbé tọ̀ ọ́ lọ. Bí olórí aláṣẹ sì ti tọ́ omi tí a sọ di wáìnì wò, tí kò sì mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá mọ̀. Olórí àsè pe ọkọ ìyàwó, ó sì wí fún un pé olúkúlùkù ènìyàn a máa kọ́ gbé wáìnì rere kalẹ̀. Nígbà tí àwọn ènìyàn bá sì mú un tán, nígbà náà ni ìmú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá. Ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni Jésù ṣe ní Kánà àti Gálílì, ó sì fi ògo rẹ̀ hàn. Àwọn ọmọ ẹ̀yìn sì gbàgbọ́. Praise the Lord. Ní àkókò yìí, ohun tí Ọlọ́run fẹ́ dojú ọ̀rọ̀ kọ nínú ayé wa, òun náà ni dídojú kọ ẹ̀mí àìní. Ohun kan tí a kọ́kọ́ gbọ́dọ̀ gbàgbọ́ ni wípé ẹ̀mí àìní ń bẹ. Kò sí bí ènìyàn ṣe lè palẹ̀mọ́ tó, kò sí bí èèyàn ṣe lè gbáradì fún ohun gbogbo fún ìpèníjà. Síbẹ̀síbẹ̀ ẹ̀mí àìní ó máa ń wá ọ̀nà láti gbàjà. Tá a bá wo bí tí a kàyé, a rí wípé ọkọ ìyàwó ohun gbogbo tó nílò fún àṣeyọrí ìgbéyàwó òun ló ti palẹ̀mọ́. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, nínú ìgbéyàwó tí wọ́n ń ṣe, Bíbélì ń sọ tẹ́ ẹ bá wo Bíbélì tá a kà ní ẹsẹ̀ àkọ́kọ́, ó bẹ̀rẹ̀ sọ pé ní ọjọ́ kẹta a sì ń ṣe, kò sọ pé wọ́n ti ṣe ìgbéyàwó tán. Wípé wọ́n ń ṣe ìgbéyàwó lọ́wọ́lọ́wọ́. Ó ní wáìnì tán, ó ní ìyá Jésù kíyèsí wípé wáìnì mọ̀ ti tán.
kíláàsì ìtìjú máa ń bọ̀ ni. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ níbi tí o ti ń retí tí ìtìjú ti fẹ́ bo ayé rẹ, oore ọ̀fẹ́ Ọlọ́run máa dìde fún ayé rẹ, ìrànlọ́wọ́ Ọlọ́run máa dìde fún ayé rẹ, ojú ò ní tì ọ́ nínú ìdílé yẹn. Ohun tí mo rí níbí báyìí ni pé bí ọ̀gbìn ti ń palẹ̀ mọ́ fún ìgbéyàwó, ohun gbogbo ni wọ́n ti palẹ̀ mọ́. Ohun gbogbo ni wọ́n ti palẹ̀ mọ́, ṣùgbọ́n nínú ìgbéyàwó wáìnì tán. Ní ọ̀pọ̀ ìgbà wáìnì nínú ìgbéyàwó lè jẹ́ ayọ̀. Ojúṣe ìfẹ́ tó yẹ kéèyàn ní lọ́dọ̀ ọkọ sí aya, èèyàn lè mọ̀ ni, Ọlọ́run lè dá padà. Ọlọ́run ní ètò fún ayé rẹ̀. Ṣùgbọ́n ohun àkọ́kọ́ tí mo fẹ́ ká gbé yẹ̀wò ni wípé àkọ́kọ́ gbọ́dọ̀ gbàgbọ́ kò sí bí a ṣe lè palẹ̀ mọ́ tó, a gbọ́dọ̀ kọ́ bí a ṣe gbára lé ìpèsè Ọlọ́run nínú ìgbéyàwó. Ìrìn àjò ìgbéyàwó kìí ṣe téèyàn máa fi ọgbọ́n orí gbé. Ẹ jẹ́ kí a kọ́ bí a ṣe gba Ọlọ́run gbọ́ fún ìpèsè nínú ohun gbogbo, bóyá lórí ọmọ, bóyá lórí ẹ̀dáwọlé, bóyá lórí iṣẹ́ tí à ń ṣe. Bí a bá lè pàdánù gbígbé ara lé Ọlọ́run fún ìpèsè, ojú yóò tì wá o. Ṣùgbọ́n ojú ò ní tì ọ́ lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Ohun ẹlẹ́ẹ̀kejì, ohun tí oore ọ̀fẹ́ Olúwa ṣe. Tí a bá wo Bíbélì yẹn ní ẹsẹ̀ 9, Jésù pe ìyá rẹ̀ níjà wípé, arábìnrin, kí ní ṣe tèmi tìrẹ? Lótìtọ́ ni wọ́n pè mí sínú ìgbéyàwó yìí, lótìtọ́, ṣùgbọ́n àkókò tí èmi ó ṣe iṣẹ́ ìyanu mi, tí àkókò tá a kọ wípé iṣẹ́ ìyanu láti máa ṣe fún ìran yìí ó bẹ̀rẹ̀. Ṣùgbọ́n mo rí wípé nínú àánú Ọlọ́run, Jésù gbé ìgbésẹ̀ láti lè má jẹ́ kí ojú kí ó ti ìdílé yẹn. Jésù gbé ìgbésẹ̀. Ìwọ náà gbára lé Olúwa, gbé ìgbàgbọ́ rẹ lé Olúwa nìkan ṣoṣo. Oore ọ̀fẹ́ Olúwa ó lè ṣe tí ojú kò ní tì ọ́. Sí àìrọ́mọbí ni, oore ọ̀fẹ́ Ọlọ́run lè ṣe fún ọ. Sí àìníṣẹ́ ni, oore ọ̀fẹ́ Ọlọ́run lè ṣe. Ohun ẹlẹ́ẹ̀kẹta tí mo rí nínú Bíbélì tí a kà yìí, ó ní ìgbọràn àti èsì tó yanilẹ́nu. Ìgbọràn àti èsì tó yanilẹ́nu. Tí a bá bẹ̀rẹ̀ sí ní wò láti ẹsẹ̀ 5 yẹn, ẹ jẹ́ agbọ́n tí Bíbélì sọ pé ìyá rẹ̀ sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ohunkóhun tí ó bá wí fún yín, ìwọ náà gbìyànjú. Ohunkóhun tí ọ̀rọ̀ Ọlọ́run ọba lè mọ sọ nípa ayé rẹ̀, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ọba mọ sọ nípa ìdílé rẹ̀, gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ojú kò sì ní tì ọ́ nínú ohunkóhun. Ìyá Jésù sọ fún àwọn ìránṣẹ́ yẹn wípé, wo, mo dá ọmọ mi mọ̀, ohunkóhun tó bá sọ fún yín pé kí ẹ ṣe, kí ni ẹ gbìyànjú láti ṣe. Ohunkóhun tó bá sọ fún yín, ẹ ṣe. Ó ní bẹ́ẹ̀ ni Bíbélì sọ wípé ìkòkò òkúta omi 3 ni a sì gbé kalẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí ìwẹ̀nùmọ́. Mo rí pé bí Ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ agbára rẹ̀, kò sí ohun kan tó lè di Ọlọ́run lọ́wọ́. Ẹ wo àwọn ìkòkò omi yìí tí wọ́n gbé kalẹ̀, wọ́n lò fún ìwẹ̀nùmọ́, fífọ ẹsẹ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù wò, ó ní kí ní bẹ nílẹ̀? Ìkòkò omi ni, kò sí omi nínú rẹ̀ mọ́. Ìbéèrè mi ni wípé ìkòkò omi yìí, bí àwọn èèyàn pọ̀ tó nídìí ìgbéyàwó yìí, wọ́n ti lo omi yìí, wọ́n ti lò tán, kò sí omi nínú rẹ̀. Jésù wá pa á láṣẹ fún wọn, ó ní ẹ lọ pọn omi. Bíbélì sọ fún wa síwájú, abákà síwájú wípé ìkòkò kọ̀ọ̀kan ó gbà tó àwọn ládùúgbò 2 sí 3. Mo á wò, odò ni wọ́n sì mọ́ tí lọ pọnmi nígbà náà. Kànga tí wọ́n mọ́ pa mọ́ jìn, àwọn ìránṣẹ́ yìí wọ́n yára ní kankan láti lọ pọn omi níbi tí omi wà. Wọ́n sì pọn omi, bí wọ́n ṣe pọn omi dé, wọ́n dà sínú gbogbo àwọn ìkòkò yẹn. Nígbà tí wọ́n dà sínú àwọn ìkòkò yẹn, Jésù wá sọ̀rọ̀. Kí lọ̀rọ̀ tí Jésù sọ? Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn lọ. Ọ̀rọ̀ tó lè mú kí èèyàn má gba Ọlọ́run gbọ́, ó ní ẹ bu omi yẹn. Bíbélì ò sọ wípé ó gbàdúrà, ó ní ẹ bu omi yẹn, ẹ sì bó ilọ fún olórí aláṣẹ. Àwọn èèyàn ògùn ò tiẹ̀ béèrè lọ́wọ́ Jésù yìí pé ohun tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ sí ó sì mú ọgbọ́n dání sá. Ó ní wọ́n sì bù ú
bí wọ́n sì bú wọ́n sì gbé lọ fún olórí aláṣẹ. Bíbélì sọ wípé nígbà tó lórí aláṣẹ tọ́ ọ wò tán ó rí i pé wáìnì tó dára ni. Mo kéde rẹ̀ sínú ayé rẹ̀, ohun tó dára tí òun retí lọ́wọ́ Ọlọ́run máa yọ̀ǹda rẹ̀ sínú ayé rẹ̀. Gbogbo àwọn àìní ayé rẹ̀ Olúwa máa dojúkọ wọn láti òní lọ. Àwọn àìní ayé rẹ̀ yẹn ó máa pòórá lórúkọ ti Jésù. Bíbélì sọ wípé bí ẹ ṣe bomi yẹn lọ, iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Olúwa ṣe, bóyá wọn náà tiẹ̀ tí ní ìrírí ìyanu rí nínú ìdílé, bí o ṣe ń gbọ́ ohùn yìí, ìyanu tó máa pòkìkí ògo Olúwa, ìyanu àkọ́kọ́ tó máa farahàn nínú ayé rẹ táwọn èèyàn máa bọ́ yin Ọlọ́run lórúkọ ti Jésù, kó máa farahàn nínú ayé rẹ. Bíbélì sọ wípé ìyanu àkọ́kọ́ táti ọwọ́ Jésù ṣe ní ìgbéyàwó ti Kánà Gálílì, ó sì sọ omi yẹn ó sọ ọ́ di wáìnì. Ojú ò ti ọkọ àtìyàwó nínú gbogbo, ojú ò ní tì ọ́ nínú ìrìn àjò ìdílé yẹn, ojú ò ní tì ọ́, ojú ò ní tì ọ́, ojú ò sì ní tì èmi náà, yóò sì dára fún ọ ní orúkọ Olúwa àwọn ọmọ ogun. Ohun mìíràn tí mo tún rí ní bíbá ní ẹlẹ́ẹ̀kan ni pé ìrànlọ́wọ́ Jésù àti ìgbọràn. Jésù ṣetán láti ràn wọ́ náà lọ́wọ́ nínú ìrìn àjò ayé rẹ láti dojúkọ àìní rẹ, ṣùgbọ́n tó ń retí lọ́wọ́ rẹ ni pé kó gbọ́ràn. Bó o bá gbọ́ràn sí Olúwa lẹ́nu, tó gbọ́ràn sí àṣẹ rẹ̀, tó rìn pẹ̀lú rẹ̀, ó di dandan yóò ràn wọ́n lọ́wọ́. Àwọn ọmọ ni Jésù máa ràn lọ́wọ́ o. Àwọn ọmọ ni Jésù máa ràn lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kẹfà, ìyanu ìpèsè àti èrè ìgbọràn náà. Ohun tó yani lẹ́nu ni wípé wáìnì tí wọ́n ní ìrírí rẹ̀ nínú ìdílé yẹn kò ṣẹlẹ̀ rí. Ayọ̀ tí wọn ò ní ìrírí rẹ̀ rí nínú ilé tó ti jáde wá, torí pé ó gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀, orí rẹ̀ ni iṣẹ́ ìyanu yẹn ti máa bẹ̀rẹ̀ lórúkọ ti Jésù. Bí ọba wa fẹ́ dojúkọ àwọn ẹ̀mí àìní, kìí ṣe téèyàn máa dojúkọ pẹ̀lú ojú lásán. Jésù ní máa bá àyàn dojúkọ. Ǹjẹ́ Jésù sì ẹ̀dá ọmọ? Ǹjẹ́ wọn náà mọ Jésù? Tó o bá tí ì mọ Jésù, mo fẹ́ fi oore ọ̀fẹ́ fún ọ nínú àkókò bíi eléyìí láti máa jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Tó o bá sì ṣetán láti jẹ́wọ́ Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, mọ̀ wí báyìí tẹ̀lé mi wípé Jésù Olúwa, mo pè ọ́ sínú ayé mi lónìí. Wá máa bá mi gbé, wá jẹ́ Olúwa mi, wá jẹ́ Ọlọ́run mi, rẹ́ ẹ̀mí mímọ́ rẹ sínú ayé mi láti wá máa bá mi gbé láti òní lọ àti sí títí láéláé. Àmín. Sáré gbàdúrà ẹyọkan yìí. Olúwa bá ẹ̀mí tó dojúkọ ayé mi, tó dojúkọ ilé mi, tó dojúkọ iṣẹ́ mi, Olúwa bá àwọn ènìyàn wí lórúkọ ti Jésù. Ìyá gbàdúrà yìí náà ní orúkọ ti Jésù pé Olúwa, mo nílò ìrànlọ́wọ́ rẹ. Olúwa, gbé ìrànlọ́wọ́ rẹ dìde sí mi. Bó o ṣe jẹ́ kójú ti jì wọ́n níbi ìgbéyàwó ti Kánà àti Gálílì, Olúwa gbé ìrànwọ́ rẹ dìde sí mi náà. Olúwa, má jẹ́ kójú kó tì mí tilétilé mi, má jẹ́ kójú kó ti aya mi, má jẹ́ kójú kó ti ọkọ mi. Olúwa, àwọn iṣẹ́ wa tí kò lọ síwájú yẹn, Olúwa sọ̀rọ̀ rẹ sí láti òní lọ, kí iṣẹ́ wa kó sún síwájú, kí ògo rẹ bẹ̀rẹ̀ sí ní farahàn. Ní bá Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ní ìparí, ní ìgbà kẹta, sọ fún Ọlọ́run pé Olúwa, jẹ́ kí àánú mi sí Olúwa, jẹ́ kí àánú nílé tèmi náà sí Olúwa. Ẹ̀mí àìní tó ń bá wa gbé yẹn, Olúwa bá wí ní ìṣẹ́jú yìí Olúwa. Ẹ̀mí àìní àìrọ́mọ bí ìyàgàn rere, ó yá bá wí ní ìṣẹ́jú yìí, ó yá bá Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, bí o ti sọ létí Olúwa ní àkókò lórúkọ ti Jésù, bẹ́ẹ̀ ni yóò rí. Bí Ọlọ́run ṣe fún àwọn ìran yẹn ní ìdáhùn ní ìgbéyàwó ti Kánà àti Gálílì, lórúkọ ti Jésù kó Olúwa kó fún ọ ní ìdáhùn àdúrà rẹ. Àwọn àdúrà ọjọ́ pípẹ́ rẹ kó Olúwa kó dáhùn sí, yóò sì dára fún ọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àlàáfíà Olúwa àti oore ọ̀fẹ́ Olúwa kó máa bí sí fún ọ.